ààrà Kenge olóṣèlú yìí bínú ba gbogbo Kanga-Dẹrọ tó ṣe fáwọn èèyàn àdúgbò ẹ̀ jẹ́ nítorí pé àwọn èèyàn àdúgbò rẹ̀ kò padà dìbò fún un lẹ́ẹ̀kejì, èyí tó mú kó pàdánù láti ṣojú àwọn èèyàn agbègbè rẹ̀. Pẹ̀lú ìbínú ni ọkùnrin olóṣèlú kan lórílẹ̀‐èdè Uganda, Patrick Okumoringa, ṣe lọ bá gbogbo Kanga-Dẹrọ tó ń lọ bíi 10 tó ṣe sádùúgbò náà jẹ́ lọ́sẹ̀ tó kọjá yìí. Ó ní àwọn èèyàn tóun ṣojú yìí kò mọ rírì òun látàrí bó ṣe lulẹ̀ nínú ètò ìdìbò kan tó wáyé lórílẹ̀‐èdè náà láìpẹ́ yìí. Ló bá ní káwọn èèyàn náà máa lọ wá ọ̀nà míì tí wọn yóò máa fi rómi pọn. Agbègbè kan tí wọ́n ń pè ní Benin Municipality lọ́kùnrin náà ń ṣojú fún lẹ́yìn tó lulẹ̀ nínú ètò ìdìbò ilé ìgbìmọ̀ aṣòfin tí wọ́n ṣe nínú oṣù keje ọdún 2023 yìí. Ló bá fìbínú ba gbogbo omi ẹ̀rọ àdúgbò náà jẹ́ tó sì ní aláìmoore làwọn tóun ṣojú fún. Ó ní àfibíṣólóore àti amóoresùn ní í ṣe kan báyìí ni wọ́n ń ṣe. Àwọn èèyàn yìí ò mórí rárá o. Ohun tí mo fẹ́ lọ́wọ́ wọn kò ju ìbò wọn lọ láti fi san àwọn oore lóríṣiríṣi tí mo ti ṣe fún wọn. Mo ti rán ọmọ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn níwèé jáde, ṣùgbọ́n síbẹ̀ náà mi ò ṣe nǹkan kan ni wọ́n máa ń tẹnu mọ́. Owó ara mi ni mò ń ná lé àwọn ẹ̀rọ omi náà lórí tí mo sì máa ń ṣe àtúnṣe rẹ̀ nígbà gbogbo káwọn aforesúniṣe yìí lè rí omi lò. Mo sì láṣẹ láti bàjẹ́ níwọ̀n ìgbà tó jẹ́ èmi ni mo kọ́, orí ilẹ̀ mi ló sì wà. Omi ẹ̀rọ náà ni wọ́n ló tó 300 mílíọ̀nù níye owó ilẹ̀ Uganda tó sì ti lé 20 ọdún táwọn ará àdúgbò Nẹ́bí ti ń jẹ ìgbádùn rẹ̀ kó tó di pé ó ní nǹkan bàjẹ́ yìí. Lásìkò táwọn oníròyìn kàn sí láti wádìí ọ̀rọ̀ lẹ́nu rẹ̀, níṣe ni amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní kò sí nílé. Ó ní ara rẹ̀ ò tiẹ̀ yá rárá. Àwọn olùgbé àdúgbò tọkùnrin yìí ti hùwà ọ̀dájú yìí ti fi ẹ̀dùn ọkàn wọn hàn látàrí bí omi tí wọ́n gógó bí imí eégún ládùúgbò náà, tí ọkùnrin yìí sì tún wá ba èyí tí wọ́n ń rí mu jẹ́ báyìí. Wọ́n júwe ìwà tó hù náà bí ìwà ìkà àti aláìláìnú. Wọ́n sọ síwájú sí pé ọkùnrin náà ya onímọ̀ tara ẹni nìkan ni. Èyí gan ló jẹ́ káwọn yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ rẹ̀ tó fi lulẹ̀ nínú ìdìbò tó kọjá náà. Wọ́n ti wá kọ́ sí ìjọba orílẹ̀-èdè Uganda láti bá wọn dá sí ọ̀rọ̀ yìí kí wọ́n sì wá bá wọn ṣe omi tí ọkùnrin náà bàjẹ́ kíákíá. Jamiu Àbáyọ̀mí ló ṣàkójọpọ̀ ìròyìn náà fún Aláròyé online television.